irú àwọn èèyàn wo gan ló wà ní country gan. Ẹ já wa mọ́tò wá sí gbogbo títì Koiki Media bring the work close to your doorstep. Ẹ já wa mọ́tò sí gbogbo títì, ẹ já bẹ̀rẹ̀ láti bí. Ẹ já bẹ̀rẹ̀ láti bí, ẹ yé máa bẹ̀rù. Kí ló ń ṣẹlẹ̀ ní country? Why tí yóò bá fi lazy délé yìí? Why? Ẹ já wa mọ́tò wá sí gbogbo títì, ẹ já block everywhere. Ẹ já block everywhere, ẹ já shut down everywhere. Kí gbogbo ẹ kú dàrú lẹ́ẹ̀kan náà, once and for us. What is going on? Ìyà yìí pọ̀ jù náà, a lè continue pẹ̀lú eléyìí. Ìyà yìí pọ̀ jù. What is going on? See people here. Hey. Ọ̀rọ̀ ìlú ò yé mi mọ́ o, ọ̀rọ̀ ìlú ò yé mi mọ́ o. Why táwọn èèyàn fi bẹ̀rù délé? Why? Sí bike, sí filling station. Àwọn pọ̀jù ò wọ́n ọ̀tá o. Wọ́n ọ̀tá àwọn èèyàn wá dẹ̀ dúró sí bíbá ẹ̀. Ṣé ń wò? Àwọn èèyàn wá dẹ̀ dúró wọn ọ̀dẹ̀ ta. Kí ló dé? Why ta fi ń bẹ̀rù? Ẹja block gbogbo títì, ẹja block everywhere. Wọ́n lè pa gbogbo wa tọ̀nà. Wọ́n lè pa gbogbo wa tọ̀nà. Kẹ̀rì mọ́ òní stop, kò síbi kankan tó stop sí owó tó lọ ni. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yàn wa ẹ má bẹ̀rù mọ́ náà, ẹja block everywhere. Wọ́n lè pa gbogbo wa tọ̀nà. Tí ó kọjá ìbọn lọ ni. Sí. Gbogbo yín kọ́ lẹ lóògùn ìbọn bọ̀, gbogbo yín ló yẹ kẹ́ gbogbo yín ló yẹ kẹ́ lè fight for right yín. Ibi tẹ́ ti ń ṣe mistake nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa jáde. Kí ló ṣe ní ìtì ẹ̀? Ibi tí gbogbo wa ti ń ṣe mistake nìyẹn. Ẹja ṣe once and for us. Ẹja ṣe once and for us. Ìyà ìpọ̀ jù. Ṣé mo gbà lẹ ti wà mí, ṣe ti mọ̀ gbà tẹ máa kó bí wọn tí bẹ̀ sí tepo. Ẹ̀dẹ̀ sọ pé tẹ bá rẹ́ni tó máa lùdì wa. Ṣé bí ọmọ Yorùbá náà ní? Ṣé bí ọmọ orílẹ̀-èdè ní? Sí, ẹ bá wo ìyà tó ń jẹ wà náà, ìyà ìpọ̀ jù náà. Wọ́n jẹ́ ká short everywhere, ká block highway, ká block everywhere. Kó má sí movement mọ́. Gbogbo yín bẹ̀rù. Tí wọ́n lè pa gbogbo wa ni. Gbogbo yín bẹ̀rù. Kí ló dé? Ọjọ́ òlẹ̀ fẹ́ bẹ̀rù eléyìí dáadáa. Ọjọ́ òlẹ̀ fẹ́ ṣe gbogbo eléyìí dáa. See people over here. Ibi tó ti dé sí èmi ti zero mind mi o, èmi ò fọ́ fún anybody o, tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ o. Ẹ̀yin títí lèmi wà báyìí tèmi o, èmi ò fọ́ o, mi ò fọ́ fún anybody. Mo fọ́ fún yàláyà wọn o. Wọ́n lọ kó bọ̀ wọn wá, wọ́n jẹ́ ká block everywhere. Gbogbo yín bẹ̀rù, gbogbo yín ṣe yánmayàmá, ẹ̀ ń tò sí ilé epo, ẹ̀ ń ṣe kíníkiri. Ẹja block everywhere, ẹja block highway. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Mad people everywhere. Gbogbo yín kan tẹ̀ ń tò sí ilé epo ẹ̀mí rò bóyá ìmọ̀ kan tẹ̀ ń ṣe. You don't know what you are doing, you guys. Ẹja block everywhere, gbogbo yín bẹ̀rù. Gbogbo yín wá ẹ lọ ń tò sílé epo, èèyàn kan ń pè yín ní bí èèyàn kan ń sọ yín di kíní kalẹ̀. Ìlú yìí ò yé mi mọ́ o. Lazy people. Why? Yoruba, why? Why we are lazy like this? Why now? See people. Wọ́n rẹ̀ tí bẹ̀ sí tepo, everybody go tó kalẹ̀. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Gbogbo yín lọ ń gbẹ́kẹ̀lé ẹni tí ò lè gbà yín kalẹ̀. Ẹ̀ ń gbẹ́kẹ̀lé pé next month á débẹ̀, kò lè gbà yín kalẹ̀, kò lè sọ́ọ̀tì problem yín. Máa sátẹ̀lé kiri, ìyà náà ló ń bọ̀ bẹ́ẹ̀ fẹ́ wá fi jẹ yín. Eléyìí sú mi o, mi ò mọrú àwọn lazy people.